أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم يا حبيب التائبين ويا سرور العابدين ويا أنيس المتفردين ويا حرز اللاجئين ويا ظهير المنقطعين يا من أذاق قلوب العابدين لذة الحمد ويا من أذاق قلوب العابدين حلاوة الانقطاع إليه يا من يقبل من تاب ويعفو عمن أناب يا من يتأنى على الخطائين ويحلم عن الجاهلين يا من لا يضيع مطيعا ولا ينسى صفيا يا من سمح بالنوال ويا من جاد بالفضال يا ذا الذي استدرك بالتوبة ذنوبنا وكشف بالرحمة غمومنا وصفح عن جرمنا بعد جالنا وأحسن إلينا بعد إساءتنا أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. lẹ́yìn tá a kí Ọlọ́run lẹ́yìn tá a ti kí Ọlọ́run ọba lèwí lè ṣe ọba dúdú ìgbà ọba tí ò ní tán láéláé a dá ọpẹ́ fún a kí ikú iṣẹ́ lórí ọ̀rọ̀ wa a kí wípé òun ló ṣẹ̀dá wa a kí wípé òun ní í ṣe jẹ mú fún wa a tọrọ kí Ọlọ́run atọrọ gí Ọlọ́run fún anabi Muhammadu atọrọ kẹrẹ fún gbogbo àwọn anabi Ọlọ́run atọrọ àánú Ọlọ́run fún gbogbo àwọn ẹni ire tí wọ́n ti lọ atọrọ fáwọn àfáà wa àtàwọn òbí wa atọrọ kí Ọlọ́run fún gbogbo ojú tí ń wò wá àti títí ń gbọ́ wá kíkí tá kí Ọlọ́run ẹ̀yìn tá yìn Ọlọ́run a fi tọrọ fúnra wa lọ́dọ̀ Ọlọ́run àlékún oore àlékún ọlá kó máa bá gbogbo wa gbé à ń ṣe ọ́ à ń ṣiṣẹ́ ọba mi Olúwa gáfírù wa foríjìn wa má ṣe bínú sí wa gáfóró wa foríjìn wa má ṣe bínú sí wa Gàfárù wa foríjìn wa má ṣe bínú sí wa akéwú akàwé àsìbẹ́gbẹ́mú kódà bí ó ti tó àyìn ẹ̀ Olúwa Ọlọ́run má bá wa wí má bá wa jà má sì dá wa lẹ́bi nítorí kádàrá tí ó bá yé wa. Májá tẹ́ májá tí májá ṣàbámọ̀
májàbùkù ọkàn wa níbi àdínì. Ọlọ́run dákun jẹ́ káyé yẹ wá kárí gbà yìí lò, kò sì jọrùn ó yẹ wá bó dàlà yẹra. àfẹ́lẹ́ ní kí Ọlọ́run a sì fi tọrọ orí Ọlọ́run fún gbogbo wa. A kíra wa lábẹ́ kíkí ọlọ́lá kíkí ọlọ́lá, kíkí tá a máa fi kíra wa lálìjánnà. ó ní pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. àánú Ọlọ́run kó bá gbogbo wa gbé, ìkẹ́ Ọlọ́run lórí wa kó máa pọ̀ sí i. níbi ìdánilẹ́kọ̀ọ́ àti ìránra ẹni létí Ọlọ́run tá a máa mú wá nínú súrátù Hud, tí Ànábì sallallahu alayhi wa sallam ní shayabatini Hudun wa akhawatuha, shayabatini Hudun wa akhawatuha. súrátù Hud àtàwọn yòókù rẹ̀ nínú àwọn súrà al-Qur'an bíi Wákíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn ni mo ronú sí, àwọn ni mo gbé yẹ̀wò tí wọ́n sọ mí dógbó. làwa náà ní ká máa gbé yẹ̀wò, ká máa kẹ́kọ̀ọ́ Ọlọ́run látara súrátù Hud. Ọlọ́run wá ní ó máa rọrùn fún wa tá a fi wá bá a débi àyà 70 náà látún ní ká tún tẹ̀síwájú. k'Ọlọ́run jẹ́ ó máa rọrùn fún wa, k'Ọlọ́run má ṣe gbà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀sìn. Olúwa sọ níbẹ̀ wípé falamma ra'a aydiyahum la tasilu ilayhi nakirahum wa awjasa minhum khifatan qalu la takhafu inna ursilna ila qaumi Lut wa mura'atuhu qa'imatun fadahikat fabasharnaha bi Ishaqa wa min wara'i Ishaqa Yaqub qalat ya waylata a'alidu wa ana ajuzun wa hadha ba'li shaykha inna hadha la shay'un ajib. qalu ata'jabina min amrillahi rahmatullahi wa barakatuhu alaykum ahlal bayti. rahmatullahi wa barakatuhu alaykum ahlal bayti innahu hamidun majid. ìtàn Nábì Ibrahim lọ́lọ́run pa fún wa àtàwọn àlejò rẹ̀ tí wọ́n á bá nínú àwọn màláíkà. Ọlọ́run wá ní falamma ra'a aydiyahum la tasilu ilayhi. nígbà tá Nábì Ibrahim rí wípé aydiyahum ọwọ́ àwọn àlejò rẹ̀ la tasilu ilayhi kò débi oúnjẹ tó gbé fún wọn. wa awjasa minhum khifatan, tẹ́rù wá bẹ̀rẹ̀ sí ní bá Ibrahim ń pẹ́rú ẹ̀dáwò làwọn eléwọ̀n yìí. qalu la takhaf, fún àfilẹ̀ mi balẹ̀ yìí pé má bẹ̀rù má jáyà. inna ursilna ila qaumi Lut, àwa màláíkà ni wá, a kì í jẹun, a sì wá láti wá ṣe ọ́ láburú. ursilna ila qaumi Lutin, ìjọ Lútù lọ́lọ́run rán wa sí. ọwá ní ayádọ̀ rẹ̀. Ọlọ́run ní wa mura'atuhu qa'imatun, ìyàwó Ànábì Ibrahim alayhi salatu wassalam, qa'imatun, òun náà wà lórí ìdúró ń bẹ̀. àwọn kan sì ní ká tú wípé qa'imatu, òun náà ń bá Ànábì Ibrahim tọ́jú àwọn àlejò rẹ̀. torí al-qa'imatu ó lè jẹ́ physical standing, pé yẹn wà lórí ìdúró, wọn ni ọkọ ọmọ. qa'ima ó sì lè túmọ̀ wípé ẹni tó wà in charge nkankan, wọn ni al-qa'imu bi amri fulan, àbí al-qayyimu ẹni tí máa mójútó nǹkan, alámójútó ni wọ́n fi ń pe àfa àgbà ní Ibn Qayyim al-Jawziyya. wọ́n ní bàbá tó bí Qayyimu ló jẹ́ fún Jawziyya, madrasa kan ní ilé ẹ̀kọ́ kan ni wọ́n ń pè ní Jawziyya.
bàbá rẹ̀ wá já lámójútó tí máa tọ́jú ibẹ̀ tí máa nu ibẹ̀ ọmọ tó bí lọ́wọ́ àdàfà àgbà tán pè ní Ibnu Qayyimil Jawziyya ọmọ alámójútó madrasa Jawziyya Al-Qaim ẹni tó bá mójútó nǹkan wọn máa pè ní Qaim ànítu wípé ẹni tó dúró àbí tá a bá sọ ń bi gbèsè àwọn tó máa yáwó náà pé lọ́ọ́ mú ń dúró rẹ wá ṣe ń pé ìdúró tá a gbà lérò ń bẹ̀ kì í ṣe ìdúró físíkù pé yóò wá lórí ìdúró fá fún bí oṣù mélòó kan tó fi wá san gbèsè ń tá a gbà lérò kọ́ ń tá a gbà lérò ní pé òun ló fọwọ́ sí òun ló fàṣẹ sí pé tẹ́ ẹ bá rí gbèsè yìí gbà lọ́wọ́ ẹ wá béèrè lọ́wọ́ mi màá garanti wọn á ní kọ́ ìmọ̀tù ìyàwó anabi Ibrahim aleyhi salatu wa salam ìdúró tí Kùránì rí fàásì ń bí ni pé kọ́ ìmọ̀tún òun náà ń bá ọkọ rẹ̀ mójútó àwọn àlejò yìí ń tọ́jú wọn àwọn kan sì ní ẹjẹ́ àti pé òun náà wà lórí ìdúró ń bẹ̀ lọ́gangan gbàtẹ́rù ń ba anabi Ibrahim lọ́wọ́ ẹ̀kọ́ kan tá a tún lè mú jáde níbí ni wípé ajá sí pé nínú ṣẹ̀rí Ọlọ́run nígbà tá a ti rí bẹ́ẹ̀ látọ̀dọ̀ anabi Ibrahim aleyhi salatu wa salam tó sì jẹ́ sí pé òfin àwọn tó ti ṣáájú wa òfin ló jẹ́ fáwa náà níbi ọ̀rọ̀ tó lálàáfíà jù lọ́dọ̀ àwọn mímọ́ pé shar'u man qablana ṣẹ̀ríà àwọn ìjọ tó ti ṣáájú wa àtàwọn ànábì Ọlọ́run tó ti lọ ṣáájú ànábì Muhammad shar'un lana òfin ló jẹ́ fáwa náà ma lam yukhalif shari'atana lópin ìgbà tá a bá rí ntọ́ tako nínú ṣẹ̀ríà wa gbogbo ntọ́lọ́n bá narètì nípa àwọn ànábì Ọlọ́run nínú Qur'an tó sọ nítàn nípa wọn àbí ntànàbì Muhammad sallallahu alayhi wa sallam bá sọ nítàn nípa àwọn ìjọ tó ti kọjá àtàwọn ànábì Ọlọ́run tó ti kọjá tá a wá wo context ọ̀rọ̀ agbami ọ̀rọ̀ tọ́lọ́n ti pìtàn àbí tó ti sọ̀rọ̀ wọn a wá rí i pé n ti ń sọ ń pa wọn yìí Ọlọ́run sọ negatively ń pè nǹkan tí ọ̀dà ni a wo ọ̀rọ̀ tí ń bọ̀ wá ṣáájú àárín tó indicate ń pè nǹkan tí ọ̀dà ni tọ́lọ́run sọ ń pa wọn yẹn ọ̀rọ̀ tó tẹ̀lé àárín tó indicate ń pè tí ọ̀dà lọ́lọ́run sọ ń pa wọn a sì wá rẹ́rìí látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam àbí láti inú Al-Qur'ani pé a ti pa òfin yẹn rẹ́ fún ẹ̀yin ìjọ anabi Muhammad o àwọn àfọ mímọ̀ ní shar'un lana ajá sí pọ́tọ́ ni tọ́rọ́ lọ́wọ́n ní pìtàn bàjẹ́ fún wa tí bàjẹ́ kan bá ń bẹ́ẹ̀ yóò tètè sọ fún wa pé ẹ̀yin má dánrú ẹ̀ wò nígbà tó pìtàn Fíráúnà ṣe wọn kó jámọ̀ pé ẹni ẹ̀kọ́ ẹni ègbé ni tó bá pìtàn ẹni ibi kan yóò jámọ̀ ìpẹ́ ni ibi ni tó bá pìtàn ẹni ire náà ajá sí pé alẹ́kọ́ṣe so Ọlọ́run sọ fún anabi Muhammad pé ulaika alladhina hada Allahu fabi hudahu muqtadi gbogbo àwọn tá à ń pìtàn wọn yìí ó pìtàn ó dákọ̀ àwọn anabi Ọlọ́run tó pọ̀ nínú Suratul An'am ọ̀hún ni ulaika alladhina hada Allah kàn pìtàn wọn lásán o àwọn wọ̀nyí lọ́lọ́run fọ̀nà mọ̀ fabi hudahu muqtadi ìmọ̀nà wọn ni kí wọn náà máa fi kọ́ṣe ìmọ̀lẹ̀ wọn ni kọ́ máa fi rí náà Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam àjọ jásí pé gbogbo ntọ́lọ́n bá ti sọ nípa àwọn ànábì tó ti kọjá àtàwọn ìjọ rere tó ti kọjá ìmọ̀nà ń bẹ fún wa lópin ìgbà tá a bá rí ẹ̀rí kan nínú Quran àbí hadith tó sọ pé this particular practice yóò kò valid mọ́ fún àwọn àjọ ànábì Muhammad níbi láti wá rí wípé obìnrin ìyàwó ànábì Ibrahim tí ń jẹ́ Sárátà tó wà lórí ìdúró yìí tí ń ran ọkọ rẹ̀ lọ́wọ́ tánjọ́ ń ṣàlejò kọ́ ìmọ̀tún ibi táwọn àlejò wà lòun náà wà yàrá dà wọ́n papọ̀ ìjókòó dà wọ́n papọ̀ ó jẹ́ àmọ̀ wípé kìí ṣe wọ̀ nínú Islam kóbìnrin ó wà ní location tí ọkùnrin bá wà nítorí pé àwọn àṣìgbọ́yé kan ó wáyé lórí concept ikhtilat ikhtilat ọkùnrin àtobìnrin ń pé kọkùnrin àtobìnrin jọ máa wà papọ̀ táwọn kan máa ń pè ní haram ń pé èèwọ̀ ni wọ́n ní pé kọkùnrin àtobìnrin kí wọ́n jọ wà ní classroom kan náà pé àwọn ọkùnrin ní lọ́tọ̀ akága àwọn sọ́tọ̀ akága àwọn obìnrin sọ́tọ̀ wọ́n ní kò yẹ bẹ́ẹ̀ wọ́n nítorí ń pò ti di ikhtilat. abẹ́ ní ẹ̀ ń ṣe event kan ẹ̀ ń ṣe wà location kan ẹ yọ àbí conference kan inú hall tẹ wà ẹ kó àga àwọn obìnrin sọ́tọ̀ ẹ kó ta àwọn ọkùnrin sọ́tọ̀ kò jọra wọn kò rò pọ̀ mọ́ra wọn wọ́n lè ti ṣe ikhtilat ọkùnrin àti obìnrin tí ń pàdé níbì kan náà kò yẹ bẹ́ẹ̀ kò sí iyèméjì pé àṣì ẹ̀sìn gbọ́ àti ìmú ẹ̀sìn lé kókó ní àìdíà náà ìyàwó anabi Ibrahim alayhi salatu wa salam ni anabi Ibrahim ò lè wọlé pé ọ gbọ́dọ̀ sí nítòsí àwọn àlejò gbọ́dọ̀ fojú rí ọ ibi táwọn àlejò wà ibi tí wọ́n ti ń ṣàlejò wọ́n jọ ń ṣàlejò wọn náà ni anabi sallallahu alayhi wa sallam ìkànnì àwọn sọ̀hábà rẹ̀ ránṣẹ́ pé tí wọ́n ń pè ní ǹjẹ́ Abu Usaid Sa'idi
wọ́n lọ ránṣẹ́ pé anabi sallallahu alayhi wa sallam ń pé ó ṣèyàwó ó gbéyàwó ẹ má bínú ó gbéyàwó wọ́ọ̀dù tán máa lò nìbàdàn nù àwọn ará Ìlọrin ìfẹ́ gbọ́ pé ó gbéyàwó ó ṣègbéyàwó ó ṣèyàwó ó wá ránṣẹ́ pé anabi sallallahu alayhi wa sallam anabi wá lọ kí i sílé òun àti ìyàwó tuntun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ náà wọ́n jọ ń tọ́jú anabi sallallahu alayhi wa sallam ni wọ́n jọ ń gbà lálejò àdìsí tí wọ́n Bukhari àti Muslim gbà wá ni ẹni wa kanat imra'atuhu yawma idhin khadimahum wa hiya al-arus ìyàwó rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ òun náà ní tọ́jú ànábì àti gbogbo àwọn tó tẹ̀lé ànábì wá ní í ṣe wọ́n lálejò so tó bá yẹ sí pé kóbìnrin ó wà níbi tọkùnrin bá wà jẹ́ ìwọ̀ ní kí ní í ṣe wájú ànábì sallallahu alayhi wa sallam táàsì wá rẹ̀ rí kanú Qur'ani tó sọ pé ó ṣe ìwọ̀ ẹ̀rí tá a rí látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam òun ni pé ńgbà tèrò pọ̀ ní inú ẹ̀sìn tó yẹ sí pé mọ́ṣáláṣí ànábì ó ti ń kún ó wá di pé tí wọ́n bá kírun tán táwọn obìnrin bá fẹ́ jáde ní mọ́ṣáláṣí àtàwọn ọkùnrin náà wọ́n ó jọ mọ́ wá fara kanra wọ́n mọ́ rò pọ̀ jáde mọ́ṣáláṣí làwọn obìnrin wá complain pé ikhtalata nas àwọn èèyàn ti ń rò papọ̀ máwọn obìnrin ṣẹ́mọ̀ obìnrin tó bá ní tìjú ò ní fẹ́ mọ́ fara gbá ọkùnrin ńlànàbí wá yọlẹ̀kùn àwọn obìnrin lọ́tọ̀ so yín wọ̀ wá túmọ̀ yìí pé gbogbo ìgbà tá a bá ti wá fẹ́ mọ́ ṣe nǹkan wàá lọ kó obìnrin sí àgbáyé ọ̀tọ̀ káwọn ọkùnrin mọ́ gbélé ayé ọ̀tọ̀ Ọlọ́run tó dá wa papọ̀ hikima bẹ́ẹ̀ tó jí ó ní kí obìnrin àtọkùnrin ó jọ mọ́ ṣayé a gbọ́dọ̀ mú ẹ̀sìn lè ká sì mọ́ ṣe ju Ọlọ́run àtànẹ́bì lọ ẹni owú bá ń dà láàmú odindi àìsàn nítorí ọ̀dà kíyàn oníwọ̀nba nínú owú àmọ́ kò tún gbọ́dọ̀ pọ̀ jù kọ́lùtọ̀ lárúbáwá sì ní ká lè jowú kọjá bó ṣe yẹ sòtọ́ bá jẹ́ pé owú ló mú lára lárúbáwá jẹ́wọ́ mọ́ pé lẹ́sìn níjọ́ tíyẹn bá ti pè é lẹ́sìn pé bọ́lọ́run àtànẹ́bì tí ni mo gbọ́dọ̀ mọ́ ṣe ní í ṣe yìí nígbà òun láre ezekweri lè lérí pé mọ́ purọ́ mọ́ lọ́hùn mọ́ purọ́ mọ́ anabi sallallahu alayhi wa sallam ẹ̀rí rèé ipe kò yé ṣe wọ̀ kóbìnrin ó wà níbi tí ọkùnrin bá wà ṣe bá ń wà níbi kan náà nù mọ́ṣáláṣí lójú ayé anabi sallallahu alayhi wa sallam tá anabi fífa yé lẹ̀ àwọn obìnrin kírun sáfù tí wọ́n ń bẹ lẹ́yìn kódà wọn ò dá gàgá pé wọ́n ti máa ń là wọ́n láàrin yẹn wọn ò là wọ́n láàrin àwọn obìnrin kírun nù mọ́ṣáláṣí táwọn ọkùnrin ti ń kírun àwọn ọkùnrin ó tó ń sáfù iwájú tó next sí ìmáàmù yẹn anabi sallallahu alayhi wa sallam àwọn obìnrin ó tò ní sáfù ẹ̀yìn anabi ò sì ní ẹ dá ní gàgá kí àwọn obìnrin má bàa máa ra àwọn ọkùnrin káwọn ọkùnrin má ra àwọn obìnrin tọ̀sáwà mẹ́sìn ṣe jà anabi lọ ni sallallahu alayhi wa sallam nítorí a máa sọ bẹ́ẹ̀ ni pé tá a bá ti mú ẹ̀sìn le jù tá a bá ti fà á le jù yóò padà yí wa lọ́wọ́ ẹ̀kọ́ ni látọ̀dọ̀ anabi Ibrahim alayhi salatu wa salam ẹ jẹ́ á tẹ̀síwájú imra'atuhu qa'ima ìyàwó anabi Ibrahim ń bẹ ní orí ìdúró ní gbogbo ìgbà tí dírámà náà ń ṣẹlẹ̀ táwọn àlejò anabi Ibrahim ò lè fọwọ́ síbi oúnjẹ fàdọ́hìkàtì lọ́ba rẹ́rìn Ọlọ́run ní fàdọ́hìkàtì lọ́ba rẹ́rìn kí wàá lọ́ọ́ pa á lẹ́rìn fábàṣàrnáhà lẹ́yìn tọ́rẹ́rìn tán bàṣàrnáhà làwa dùn nínú bí ìsèhákọ̀ ń pè ń bọ̀ wá bímọ kan ìsèhákọ̀ ṣe é mọ̀ pé fàbàṣàrnáhà fà yẹn nínú èdè lárúbáwá fáwọn tàkíbì ni pé lẹ́yìn tọ́rẹ́rìn tán ni wọ́n dùn nínú ká pé wọ́n ti dùnnú nínú àbá ní dùnnú yẹn náà ló bí ẹ̀rín pé ń bọ̀ wá bímọ lẹ́ni tó ti lé ní 90 àwọn kan sọ pé éèjì rẹ̀ ní gbogbo àsìkò yìí arábìnrin tí ń jẹ́ ìyàwó anabi Ibrahim alayhi salatu wa salam éèjì rẹ̀ ti lé 90 wọ́n á sọ fún pé yóò bímọ ṣe é mọ̀ pé ó tọ́ kíyàn kọ́kọ́ rẹ́rìn tó tọ́ pé ìyín bímọ tí mo ti lé 90 ìyá tó ti lé 90 tí ò bímọ tá à ń sọ fún pé tó ó sì wá bímọ ṣe é mọ̀ pé yóò rẹ́rìn tó tọ́ wọ́n ní lọ́fà làwọn kan ní ọ̀fà ẹ̀rín nígbà nígbà tí wọ́n dùn nínú àmọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe àríǹjì rẹ̀ nínú fásì yìí ó ti rẹ́rìn kí wọ́n tó dùn nínú ó jẹ́ káwọn mímọ̀ máa béèrè pé kí wá lọ́fà ẹ̀rín kí lọ́fọ́ nì nínú tí ọkọ̀ọ̀kọ̀ ṣẹlẹ̀ yẹn nígbà táyé ẹ̀rù ń bà Nabi Ibrahim alayhi salatu wassalam táwọn màláíkà ò lè jẹun wọ́n á ń gbé yẹ̀wò wọ́n ní tọ́fẹ̀ẹ́rin ni pé ṣe wọn pé àwọn màláíkà nígbà tẹ́rù bà Nabi Ibrahim alayhi salatu wassalam àwọn màláíkà sọ fún wípé la takhaf má bẹ̀rù inna ursilna ila qaumi Lut àwọn ìjọ Lútù lọ́lọ́run rán wa sí àbá aburú wa so ẹ̀mí anabi Ibrahim wá balẹ̀ ìbalẹ̀ ẹ̀mí tẹ̀mí rẹ̀ balẹ̀ tínú rẹ̀ wá dùn táyà rẹ̀ sọ̀kalẹ̀ yẹn ń ló gbé ẹ̀rín jáde lójú ìyàwó rẹ̀ pé àhàtọ̀ báríkà o adúpẹ́ o pé ẹ̀rù bà wá ẹ̀rù tó kọ́kọ́ bà wọ́n tí fàyà balẹ̀ wá sọ̀kalẹ̀ yẹn wọn ló ná bí ẹ̀rín àwọn kan sì ní rárá inna ursilna ila qaumi Lut yẹn ló bí ẹ̀rín táwọn màláíkà sọ pé àwọn ìjọ anabi Lut lọ́lọ́run rán wa sí nínú ìyàwó anabi Ibrahim bá dùn pé Ọlọ́run mú wọn
Ọlọ́run mú wọn láti jọ́ tán tí ń dán bàjẹ́ wò tá a ti ń wò wọ́n lọ́ọ̀kan tá a ń gbúrò wọn pé wọ́n ní ọkùnrin ń bọ́kùnrin sùn ìbàjẹ́ tẹ́nìkan ò dánwò rí láyé ńgbà náà tẹ́sán àwọn làkọ́kọ́ ẹni tó ṣì díẹ̀ man sabakum biha min ahadin minal alamin ìbàjẹ́ ni tí inú rúnrún àti ìbànújẹ́ rẹ̀ ń bẹ lára gbogbo ẹni tó bá gbọ́ Ọlọ́run gbọ́ pàtàkì jùlọ ìyàwó Ànábì Ibrahim òun ló fa ìdùnnú àti ẹ̀rín pé àsìkò ìyá wọn tó báyìí àwọn kan ní ntọ́ bí ìyà gẹ́gẹ́ ni ẹni tó bí ẹ̀rín gẹ́gẹ́ ni pé ń ṣe kàyéfì ẹni ìjọ Ànábì Lútù àbí talẹ̀ lọ́nà báyìí tẹ́ fẹ́ lọ́ọ́ fìyà jẹ wọn àwọn tẹ́ fẹ́ lọ́ọ́ fìyà jẹ ń bẹ nínú gáfúlà wọn ń bẹ nínú fọ́núfọ́ra ìyà fẹ́ jẹ wọ́n sì ń bẹ nínú fọ́núfọ́ra ìyẹn ló wá pa ìyàwó Ànábì Ibrahim lẹ́rìn pé àwọn tí ìyà ti súnmọ́ pẹ́kípẹ́kí kódà àwọn ò fura mọ́ àwọn kan ní tó pa lẹ́rìn òun ní pé ṣé ẹ̀ ń pín nígbà tí àwọn màláíkà tí wọn ò lè jẹun tá Ànábì Ibrahim gbé sí wọn wájú wọn ní wọn nawọ́ sí asọ̀tàn náà fúnra wa ní ìjẹ́jọ́ pé wọ́n nawọ́ sí màálù kékeré tá Ànábì Ibrahim pa fún wọn nígbà táwọn màláíkà nawọ́ sí iná màálù lẹ́mí bá dára rẹ̀ padà ló bá sì dìde ló di màálù alààyè padà ló bá sì rìn fún rẹ̀ lọ sí ibi agbo tí wọ́n ti mú ní ẹ̀ǹkùnlé tí wọ́n ti pa ìyẹn ló pa ìyàwó Ànábì Ibrahim lẹ́rìn pé irú mírèkù wo leléyìí àwọn kan sì ní ìtumọ̀ ẹ̀rín òun ní pé ẹ mọ́ tù lẹ́rìn torí pé ní èdè Lárúbáwá fàdọ́hìkà ti dọ́hìkà àwọn máa ń lò ń gbà míì náà fún abo tó bá ṣe nǹkan oṣù tó bá rí nǹkan oṣù nígbà tí nǹkan oṣù bá jáde látara obìnrin pé wọ́n máa lo wọ́ọ̀dù yẹn náà fún pé ògìgì ló kàn rí menstruation rẹ̀ lẹ́ni tó ti wọ 90 ní wọ́n ń dààmú pé kíre ńgbòlẹ̀ jẹ́ tiwa ṣé mo ṣe léṣe ni láwọn màláíkà náà fabasharnaha bi Ishaq má wọ́ọ̀rì má bànújẹ́ má jáyà ẹ̀jẹ̀ menstruation tó ti rí mọ́ látàrí mọ́ iye ọdún náà ni fabasharnaha bi Ishaq ntoro ti ṣe tán àti bímọ o ọmọ náà máa jẹ́ Ishaq nabiyan mina salihin wabasharnaha bi Ishaq wa min wara'i Ishaq Yaqub lẹ́yìn tó bá tún bí Ishaq tán pẹ̀lú ó tún bímọ kan Ishaq náà ó tún bímọ kan tí ó máa jẹ́ Yaqub ìyẹn ni pé orí ò ní pín sórí Ishaq orí èèyàn tẹ̀síwájú yóò tún di ọmọ mi ó tún jáde látara Ishaq ìyẹn ni àwọn mímọ̀ nígbà tí wọ́n ń fa mara wọn lọ́wọ́ pé ọmọ méjì tá Ànábì Ibrahim alayhi salatu wassalam tálkùránì júwe fún wa ń pọ̀ bí tó dẹ̀ ti dàgbà kó tó ra àwọn ọmọ náà bí torí gbogbo ìgbà táwọn màláíkà wáyé tí wọ́n fa Ànábì Ibrahim alayhi salatu wassalam ní ròdùnú pé yóò bímọ wọ́n lànà Ibrahim ti lé ní 100 ó ti lé ní éjì rẹ̀ ti lé ní 100 ìyàwó rẹ̀ Sárátà yìí náà éjì tòun náà ti lé 90 so wọ́n á ní kò sì dàrú ipe Ànábì Ismail alayhi salatu wassalam Ànábì Ibrahim ti kọ́kọ́ bí Ismail kó tó bí Ishaq àbúrò ní Ishaq jẹ́ sí Ismail ìyàwó tó bí Ismail fún Ànábì Ibrahim òun ni Hajar òun gbé ní ilẹ̀ Parani tí ń jẹ́ ilẹ̀ Mẹ́kà nígbà tí wọ́n fún ní Hajara ń bí ìrìn àjò tí ń ṣe bọ̀ tá a bá ní tọwọ́ bọ story yẹn wọ́n fún lóbìnrin obìnrin ní ó lóyún fún Ànábì Ibrahim alayhi salatu wassalam bàbá tó ti dàgbà tí ò rọ́mọ bí fún àìmọye ọdún Ànábì Ibrahim wá mú Hajara àti Ismailu ó mú wọn lọ sí ardingeri di Zaren ilẹ̀ kan tí kò ní irúgbìn tí ń jẹ́lẹ̀ Mẹ́kà ó fi wọ́n síbẹ̀ ibẹ̀ dìlú ó dìgboro ibẹ̀ l'Ànábì Ibrahim fi wọ́n sí ní tí wọ́n ń lọ wò wọ́n Sárátà ní ń bẹ ní ilẹ̀ Philistine pẹ̀lú Ànábì Ibrahim alayhi salatu wassalam ní ìròdùnú wá dé pé Sárátà ìwọ tó ń wọ́ ọmọ látọdún yìí náà wọ́n náà ṣe tán tó bí fọ́kọ rẹ̀ òun ni yálé àmọ́ kò tètè rí ọmọ bí Ànábì Ibrahim alayhi salatu wassalam ọmọ kan lòun náà ti ní tẹ́lẹ̀ tí ń jẹ́ Ànábì Ismail ní ilẹ̀ Mẹ́kà wọ́n á mú ìròdùnú wá pé ó bímọ ọmọ náà sì máa jẹ́ Ishaq kódà wà mí ń wàrà Ishaq Yaqub Ishaq gan lójú ayé yín yóò tún bímọ òun gan ní yàgàn yóò bímọ tọmọ rẹ̀ ó máa jẹ́ Yaqub ọmọ wọn ti ń so kọ ọmọ kalẹ̀ kí wọ́n tó bí wọn gan wọ́n ti mú kọ ọmọ kalẹ̀ kán tó lóyún wọ́n sì sì mú kọ ọmọ kalẹ̀ kí wọ́n tó bí òun náà kán tó lóyún ẹ̀ rárá sáyé bàbá rẹ̀ gan ò tí ì dáyé ìyẹn Ishaq tí wọ́n fi mú kọ wọn lẹ̀ nígbà pé àlẹ́ àràṣì ló kọ wọn ti ń bọ̀ àwọn mímọ̀ wá yára wọn nílàáká ìwọ̀n fa kí wọ́n mara wọn lọ́wọ́ pé ṣẹ́ńká Ànábì Ibrahim alayhi salatu wassalam ó attempt láti pa ọmọ fún Ọlọ́run story tí gbogbo wa ti mọ̀
táwa ní ṣé Ismail ní àbí Ishaq ẹjọ́ tó pọ̀ ní táwọn àfọ mímọ́ wọn rojọ́ lérí rẹ̀ pé ta lọ́mọ tó fẹ́ pa ń jọ́nà fọlọ́hún tó lálàá lójú oorun pé òun pa ọmọ òun fọlọ́hún tó wá dàbí àṣẹ tọ́mọ̀ ní wọ́n sọ pé yà abati fún alimatumar bàbá mi Ọlọ́run pa yín láṣẹ kẹ́ pàkánná àwọn ọmọ yín nù ẹ má ṣe iyèméjì kódà ẹ má kó ṣuṣu àti ṣe ìfún alimatumar ẹ ṣe tí wọ́n pa yín láṣẹ sàtẹ̀jídù ní inṣàlá mina sọ́bìrín ẹ sì rí i pé máa ṣe sùúrù ọmọ wo lójọ́ mọ eré tó wá ṣe tó bá wọn. ṣe mọ̀ pé látara anabi Ishaq aleyhi salatu wa salam ńlá àwọn yehudi ti wá anabi Ishaq ló bí yakub náà máa ń pè ní israeli àwọn ọmọ tó bí méjèèjìlá tí yusuf ń jẹ́ kan nù wọn náà ń pè lọ́mọ israeli àwọn ni wọ́n àwọn àrọ́mọdọ́mọ wọn ló di ọmọ israeli yehudi àtàwọn nasọ́ra àwọn kírètì oríṣiríṣi ìtàn wọ́n sọ pé náà ẹni tí anabi ibrahim fẹ́ pa fọ́lọ́run lọ́jọ́ kìíní àná ọmọ rẹ̀ tó wá juwọ́lẹ̀ tó jupájú sẹ́lẹ̀ pé bàbá mi ẹ ṣe ń tọ́lọ́run pa láṣẹ ọmọ tó dáa tó bá wọn bàbá tàwọn nìyẹn Ishaq ìyẹn ọmọ Sárátà ọmọ tán múrò dùnú rẹ̀ wáyé. àwọn àfọ̀mímọ̀ mi ní ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn àfọ̀mímọ̀ Islam wọ́n ní rárá anabi Ismail ní aleyhi salatu wa salam òun lọ́mọ tí wọ́n fẹ́ pa tá anabi Ibrahim fẹ́ pa fọ́lọ́run tọ́lọ́run wá mú àgbò kan wá fọ́fàdé iná obìnrin nàdím tó mú nǹkan àgbò kan wá láti fi dípò rẹ̀ pé ẹ má pa á mọ́ kọ́dísọ̀ dákítà rúùyà Ibrahim alátọ́lá ò ti mú un ṣe má pa á mọ́ ọmọ rere tó jurẹ ẹ lẹ̀ fún bàbá rẹ̀ ńjọ́ náà wọ́n ní Ismail ni ọwọ́ ajẹ́ tí wọ́n ń fà mara wọn lọ́wọ́ pé ta ló jẹ́ nínú àwọn méjèèjì a rí nínú àwọn àfa Islam àyà yìí tó jẹ́ àyà lọ́bẹ̀ ni pé àyà yìí ní í ṣe pẹ̀lú argument náà tọ́ra àyà yìí làwọn tán sọ pé ṣé bá a sọ fún yín pé Ismail ní àyà yìí ni wọ́n fi ṣẹ̀rí wọ́n nítorí tó bá jẹ́ Ishaq ni tó bá jẹ́ Ishaq lọ́mọ tán fẹ́ pa ńjọ́ náà èé ṣe tí màláìkà tí wọ́n àwọn màláìkà tó wá fún anabi Ibrahim aleyhi salatu wa salam àti ìyàwó rẹ̀ nírò pé bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí náà ẹ padà bímọ o ẹ má jà kàn kódà ọmọ náà Ishaq ni ọmọ jẹ́ kódà ọmọ náà ó tún lọ́mọ ọmọ àwọn tí wọ́n ti mọ̀ yí pé ẹ padà pa Ishaq fọ́lọ́run èé ṣe tí wọ́n tún fún wọn nírò yí pé Ishaq ó lọ́mọ ọmọ láyé tó bá yẹ sí pé Ishaq ní pláàni wà yí pé wọ́n padà fẹ́ pa fọ́lọ́run ni kò ní wá nínú prófẹ́sì yìí kò sì ní wá nínú ìró ìdùnnú glad tidings tí wọ́n mú wá látọ̀dọ̀ Ọlọ́run yìí pé Ishaq náà lọ́mọ ọmọ láyé ẹni tán fẹ́ pa ṣe á tún lọ́mọ ọmọ tẹ́yìn pé kékeré ló wà tí wọ́n ti fẹ́ pa gbóò ni yóò ṣe lọ́mọ ọmọ tí prófẹ́sì dẹ̀ ti sọ síwájú pé yóò bímọ kan láyé tí ọmọ jẹ́ Yakub ìyẹn Ishaq ajá sí pé kìí ṣòun ni wọ́n fẹ́ pa ńjọ́ náà. afárá kan nínú àwọn olórin ọkọ̀ kéwú lórin ó ní wà lóhùlífù fi sáà ní ìzẹ̀bí ìhà ìní wàràd àríyànjiyàn wá láàrin àwọn mímọ́ ń pé ta lẹni tó sì kejì èèyàn méjì tí ìtàn sọ fún wa pé wọ́n fẹ́ parí fọ́lọ́run èèyàn méjì ni àkọ́kọ́ ni bàbá tó bí ànábì tí ń jẹ́ Abdullah bàbá tó bí ànábì direct tí ń jẹ́ Abdullah wọ́n fẹ́ pa àwọn náà rí bàbá tó bí ìyẹn Abdul Muttalib tí ń jẹ́ Sheiba ó fẹ́ pa á kí ló ṣe tó fi fẹ́ pa á Sheiba fẹ́ gbẹ́ kòtò tóró ti wá nù tán pé ànábì Ismail alayhi salatu wa salam omi Zemzem tí gbogbo wa mọ̀ tá a máa ń mu yẹn omi albarka anabi Ismail mama tó bí anabi Ismail lọ́lọ́run fi ṣe sábàbí omi náà ní Maka ilẹ̀ Maka ìgbà tirẹ̀gbé ó tirẹ̀gbé odò yẹn ti padà parẹ́ ìyẹ̀pẹ̀ ti dì ó ti dì tán pé wọ́n ní kànga kan ti wà ń bírí àmọ́ kò sẹ́ni tí ń rómi mú ń bẹ̀ mọ́ ìtàn yẹn ni Abdul Muttalib bá ń gbà tí ó padà dórí generation tiwọn tó ń wá wò yìí pé mo fẹ́ gbẹ́ ilẹ̀ yẹn kí n dá omi yẹn padà àwọn ará Mẹ́kà àwọn Kùrẹ́ṣì wá takò wọ́n gbógun ti pé rárá ǹgbà tí wọ́n sọ pé màá dẹ̀ ṣe tí ò sẹ́ni tó fẹ́ ràn ló wá sọ fọ́lọ́run pé Ọlọ́run tó bá sì lè yọ̀ǹda ọmọ fún mi láwọn ọmọ tí wọ́n sangun láwọn ọmọ gidi tí wọ́n sangun tán bẹ́ẹ̀ lè pé bíi 10 tí wọ́n lè dúró tì mí tá a jọ ṣiṣẹ́ yìí tí wọ́n dẹ̀ protect mi tẹ́nìkan ò ní wá fi láàbí kàn mí nídìí iṣẹ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run ìkan nínú àwọn ọmọ 10 ni màá pa fún Ọlọ́run ìgbà tí ó wá bí Abdullah ìyẹn bàbá tó padà bí anabi sallallahu alayhi wa sallam ó wá fẹ́ mú ẹ̀jẹ̀ yẹn ṣe ọmọ ti pé 10 àánú
ó wá kó sí lọ́kàn gbogbo àwọn yẹn náà wá ń sì pé wọ́n ń bẹ̀bẹ̀ pé aṣọ wàá pọ̀ ọmọ bíbí inú rẹ ni ó lè jẹ́ mọ jẹ́ fọlọ́mù láti mẹ́jẹ̀ mi ṣe wọ́n á júwe aládùúgbà kan fún pé kó lọ ọ̀dọ̀ yẹ̀míwò kan kó lọ béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ solution wà ǹjọ́ alternative wà tá a fi ní pa ọmọ yìí nǹkan míì tá a bá lè ṣe tá a fẹ́ ra ẹ̀mí ẹ̀ á ní ẹ kó rànkúnmí ìtàn tó gùn ni rànkúnmí 10 ẹ mú jí láàrin wọn ẹni tó bá mú ó tún mú Abdullah ẹ tún kó rànkúnmí 10 kún kó di 20 kó di 30 kó di ìṣà mú Abdullah ìfà mú Abdullah títí tó fi dórí 10 rànkúnmí 10 yẹn wọ́n wá pa fọ́lọ́run náà fi ra ẹ̀mí Abdullah bàbá Ànábì padà sallallahu alayhi wa sallam so iyì yẹn wá ṣẹ́kù nínú tàn yí pé bàbá tó bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọmọ rẹ̀ ni tó juwọ́lẹ̀ fún bàbá rẹ̀ pé bàbá mi ẹ fi mí ṣe ní tó bá wọ̀nyí. Dẹ̀bí òkínní ẹni tóun náà ti ṣerú ẹ̀rí nínú tán nínú kó jẹ́ Ismail àbí kó sì jẹ́ Ishaq. Láfún olórin wa ń sọ pé wal khulfu àríyànjiyàn fi thani dhabihaini warad ó wáyé lórí pé ta ni nínú ànábì Ọlọ́run méjèèjì Ismail àti Ishaq ta ni wọ́n fẹ́ pa fọ́lọ́run ta la ànábì Ibrahim fẹ́ pa fọ́lọ́run jọ náà tó wá juwọ́ ju sẹ́lẹ̀. Àrí nínú àwọn sahaba Ibn Umar lápèjúwe Ibn Abbas Abdullahi bin Salam àwọn dúró lórí pa ànábì Ismail ni. Wa huwa Ismailu fil qawlil asad àfọ olórin yẹn ní Ismailu dẹ̀ ní fil qawlil asad níbi ọ̀rọ̀ tó lálàáfíà jù. Àmọ́ wá kí ìlàbal Ishaku dhul maziya àmọ́ àtúrà àwọn mímọ̀ tí wọ́n sọ pé Ishaku ni bí àwọn Umar ibn al-Khattab sàbí ànábì pàtàkì Ali ọmọ Abi Talibi Ibn Mas'ud Abbas bàbá tó bí Ibn Abbas Imam Malik Ibn Jariri Tobari àti Qadi Iyad àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn onímọ̀ táwọn dúró lórí pé ẹ má jẹ́ àjò dàrú Ishaku lọmọ tí wọ́n fẹ́ pa ńjọ́ náà. Wọ́rọ̀ dàbùnú Qayyimil Jawziyya afágbà tí ń jẹ́ Ibn Qayyimil Jawziyya ó ṣe rọ́dù fọ́rọ̀ yìí òun náà ó sọ̀pọ́tì àwọn tó sọ pé Ismail ni. Bí awdahil bayani wal burhani ó wá ṣe àwọn ẹ̀rí tọ́pọ̀ ó ṣe àwọn jọ láti lè fi establish pé ànábì Ismail ni. Mimma ta min qasasil Qur'ani àwọn evidences tó ṣàjọ nínú Qur'ani náà ló ti mú wọn nínú àwọn ìtàn tọ́lọ́run pa ànábì Ibrahim àti Ismail àti Ishaq níbẹ̀ ló ti ṣàjọ pé Ismail lọ́mọ tán fẹ́ pa ńjọ́ náà nínú àwọn evidences náà láyà tá a kéwú kàn yìí nke tó bá jẹ́ sí pé Ishaq lọ́mọ tán fẹ́ pa ńjọ́ náà ni wọ́n tún ṣe ń sọ kán tó bí Ishaq pé Ishaq yìí náà lọ́mọ láyé o nígbà tán ti mọ̀ pé wọ́n padà pa á wọ́n ṣe tún sọ pé yóò lọ́mọ láyé. Yaqulu fi zadil yahudu harafu Ibn Qayyimil Jawziyya ń sọ nínú tírà rẹ̀ Zadul Ma'ad tó fi pìtàn nábì ní pé al-yahudu àwọn yehudi harafu àwọn ni wọ́n dojú ọ̀rọ̀ rú bí ọ̀rọ̀ yìí likeyana lahum bidhaka sharafu nítorí jẹ́ wọ́n fẹ́ dọ̀rọ̀ yìí rú ni pé wọ́n fẹ́ dọ́gbọ́n fi iyì tí ń bẹ ń bi submission tí ó ṣẹlẹ̀ ń jọ́ta nábì Ibrahim fẹ́ pàkánná àwọn ọmọ rẹ̀ iyì tí kò bá jẹ́ ti ọmọ tó submit rẹ̀ fún bàbá rẹ̀ to that extent wọ́n fẹ́ kó jẹ́ sáìdì àwọn ní ọwọ́ yẹn ti ànábì Ishaq. Ó ní law kana Ishaq lakana Shamu man sakana lal baladul haramu man sakana lal baladul haramu law kana Ishaq tó bá jẹ́ sí pé ànábì Ishaq lọ́mọ tán fẹ́ pa ni lakana Shamu kò bá jẹ́ sí pé ilẹ̀ Sham yẹn lẹ́tà ànábì Ibrahim alayhi salatu wassalam tán bí Síákà sí tí Síákà ń gbé ńgbà náà kò bá jẹ́ sí pé ilẹ̀ Syria torí ilẹ̀ Syria àti ilẹ̀ Philistine ilẹ̀ kan náà ní gbogbo ìgbà tá à ń wí àti ilẹ̀ Jordan ilẹ̀ Jordan kò tí wọ́n ti ìpín lọ́tọ̀ọ̀tọ̀ pé country ọ̀tọ̀ọ̀tọ̀ ilẹ̀ kan náà ni wọ́n ń pè dodo bẹ̀ ní Sham tó bá jẹ́ ilẹ̀ yẹn ni wọ́n bí ká ní ilẹ̀ yẹn ànábì Ishaq ni wọ́n fẹ́ pa fún Ọlọ́run ńjọ́ náà ni lakana Sham kò bá jẹ́ sí pé Syria ni mọ̀nsákànà láti máa lọ pẹran tá a bá ṣe hajj ṣe é mọ̀ pé ọmọ tán fẹ́ pa lọ́jọ́ sí náà ló padà bí òfin ẹran pípa ń gbọ́ ọdún
gbogbo ẹni tó bá wá ṣe hajj kí ló dé pé Mẹ́kà ni wọ́n ti fẹ́ pẹran èé ṣe tí wọ́n mọ lọ pẹran níbi tí ajásùpọ̀mọ tó gbé Mẹ́kà ni wọ́n fẹ́ pa ibi tí event yẹn ti ṣẹlẹ̀ location tí event ní ti ṣẹlẹ̀ ọmọ tí ń gbébẹ̀ tí ń ṣe Ismail ni wọ́n fẹ́ pa lọ́fà kápọ̀ ọmọ tí ń gbé Syria yẹn Isahaku ni wọ́n fẹ́ pa ni níbẹ̀ láàbá ti máa lọ pẹran tó bá dé àsìkò hajj law kana Isahaku lakana Shamu man sakana lalibaladuli haramu man sakana lalibaladuli haramu Ibn Qayyim wá ní wa hakadha sami'tu biudhuniya min shaykhil islam li fatabuni Taymiya min shaykhil islam li fatabuni Taymiya ó ní mo ti wí yìí mo ti gbọ́ lẹ́nu àfáà mi Ibn Taymiya nánu àmáfò ní Qurratul Absari àfáà tán pè ní Al-Lamti tó kọ history Ànábì pẹ̀lú orin òun náà tún ní wal khulfu fi thani dhabihaini warada àríyànjiyàn ṣẹlẹ̀ ta ni wọ́n fẹ́ panjọ́ náà ṣé Ismailu ní àbí Isiaka fajulluhum Ishaku wa huwa al-mu'tamad òun náà tún ní ọ̀pọ̀lọpọ̀ àfáà Ìsìlámù wọ́n dúró lórí pé Ìsíhákù lọ́mọ tí wọ́n fẹ́ pa waqala qawmun huwa Ismailun àmọ́ àwọn àfáà kan tún ní Ismaila ni wa kullu qawlin falahu dalilu fakullu qawlin falahu dalilu àmọ́ kìíní kejì nínú ọ̀rọ̀ náà ló lẹ́rìí thalithuha position kẹta táfà yìí fẹ́ dọ́gbọ́n jẹ́ àwà aliwakifu wọn ní Zajjaji kí ọmọ máa dìbẹ́tì irú ọ̀rọ̀ báyìí kò wá contentious kò sí stamara kankan kò ní fruit tí wọ́n sọ pé okay tá bá establish pa Nabi Ismail ni o the benefit tí ọmọ jẹ́ tí ó jáde látara ọ̀rọ̀ náà nítorí hadith Ànábì sallallahu alaihi wasallam kan bẹ tí wọ́n lá Ànábì ní ana ibnu dhabihayn èmi ni ọmọ àwọn méjì tí wọ́n fẹ́ pa ṣẹ́dẹ̀ ń kí bàbá Ànábì wọ́n fẹ́ pa bàbá tó bí Ànábì Abdullah wọ́n sì fẹ́ ẹni tó sì kejì ta lè rí nínú tàn pé wọ́n fẹ́ pa náà bàbá tó bí Ànábì náà ní Ismail àdìsí yẹn náà ń support position àwọn tán ní Ismail ni àmọ́ àdìsí yẹn lọ́dọ̀ àwọn àfáà tó sọ pé náà Ishaku ní àdìsí yẹn ní ẹjọ́ nú wọ́n ní thalithu ha position kẹta tó lálàáfíà nú ni pé kí ọmọ tẹnubọ̀rú ọ̀rọ̀ báyìí kò ní benefit kankan àtànábì Ismail àtànábì Ishaku èyí ọba jẹ́nu méjèèjì àwọn méjèèjì ẹni rí ni wọ́n àwọn méjèèjì ànábì Ọlọ́run ni wọ́n fasiluki sabilan gerazi wijajen fasiluki sabilan gerazi wijajen nígbà tí wọ́n á dùn ìyàwó ànábì Ibrahim nínú pé ó bímọ ó wá yà lẹ́nu qalati ya waylata ó ní ha ọmọ ṣe o ya waylata àgbọ̀rú eléyìí rí o ya waylata ó wá ń sọ̀rọ̀ nísọ pé ó ń yà lẹ́nu ìyàlẹ́nu tó kọjá bó ṣe yẹ àlídù sẹ́mi yìí lè bímọ ṣá wà á na àjúùzùn tí mo ti darúgbó èmi tí mo ti lé 90 gẹ́gẹ́ báwọn kan ṣe sọ pé èjì rẹ̀ ti lé 90 ní àwọn aṣọ fẹ́ni tó lé 90 pé yóò bímọ yọmọ wòyàn yọmọ rẹ̀ ní pé àlídù èmi yóò tún bímọ wà á na àjúùzùn tí mo ti dàgbà wàhádà baálé ṣèkà bàbá ọkọ mi tó jẹ́ baálé mi náà ó ti darúgbó kò sí strength mọ́ tẹ́rù wọn yóò tura láwọn mọ́ kí obìnrin kan mọ́lẹ̀ tún mọ́ ṣe nǹkan níwò yìí inna hadha la shay'un ajib èyí tẹ́ mú wá yìí èyí tẹ́ fún wa nírò yìí ó yanilẹ́nu tá a bá ní purọ́ tá a bá ní jalè eléyìí ó panilẹ́rìn qalu atajabina min amrillahi amalaika an sọ fún ìyàwó Ànábì Ibrahim ke atajabina min amrillah Ọlọ́run sọ̀rọ̀ ìwọ ló ń ṣe mọ̀ k'Ọlọ́run ó sọ̀rọ̀ kí mo fẹ́ ṣe báyìí kí wọ́n máa ṣe mọ̀ tẹ́ ń pé tí ẹ mọ̀ ṣíṣe túmọ̀ sí ni pé ẹ rò pé nìyẹn lè ṣe kinní yẹn àbẹ́ ẹ rò pé nìyẹn lè rí kinní yẹn ṣe ọmọ kan tẹ́ ẹ rò pé ó ponú kíláàsì ó wá gba fọ́ọ̀sì ẹ máa wá ṣe mọ̀ nítorí ẹ ti rò ó pin àtàjàbínà min amrillahi ìṣòro Ọlọ́run pin ni lọ́wájú ọmọ ṣe mọ̀ pé wọ́n ló bímọ ní 90 wá ní kíni àtàjàbínà min amrillahi àṣẹ Ọlọ́run ọba iní ń kú ní ṣe ọ lè mọ̀ Ọlọ́run bá fẹ́ ṣe nǹkan yọ pàṣẹ ni yọ dẹ̀ wá sí múṣẹ
ó gbọ́tọ́lọ́ sọ pé innama amruna aw innama qawluna li shay'in idha aradnahu nínú suratu an-Nahli aya 40 pé innama qawluna li shay'in ìntàwọ̀ Ọlọ́run ọba máa ń wí fún nǹkan kan idha aradnahu tá a bá fẹ́ wá sí múṣẹ an naqula lahu kun fayakun a kàn sọ fún pé ó yá rí bẹ́ẹ̀ wọ́ọ̀dù kan péré náà ni kun ó yá dì bẹ́ẹ̀ ó yá dolówó ó sì dolówó lẹ́ẹ̀kan náà kò béèrè fún sábàbí ẹnìkan ó gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ ó wá gbọ́dọ̀ jẹ́ sípò tí tá a bá ti fẹ́ kó rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ náà ni ó sùn kò ní 1,000 naira lọ́wọ́ afẹ́ kó ó jí kò ní 1,000 naira lọ́wọ́ nígbà tí ó bá fi dalẹ̀ ẹjọ́ náà afẹ́ kó ní 1 million naira lákàntì ẹ̀ yóò sì ní tí ó sì ní jalè ẹ̀ tí gbólóhùn kún lásán bá ti wá látọ̀dọ̀ Ọlọ́run kún ẹ̀rí pé alifábẹ́ẹ̀tì méjì péré náà ló wà ńbẹ̀ ó yá dì bẹ́ẹ̀ ó yá dolóríire ó yá di ọlọ́lá ó yá dọlọ́mọláyé gbólóhùn kan náà ni gbólóhùn náà làmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba ń dodo ìgbà pé wọ́n ṣàfikún fáyẹ̀kúnnù rẹ̀ tètè fi dáhùn sí ọ̀rọ̀ wa ntọ́ bá wọn lu wa ló ń fẹ́ dá rẹ̀ ṣe Ọlọ́run dá akúnfì wa ṣe dunnú yàwá ìdùnnà àdùn sọ̀mọ́dún ya majidun wajidun faradun ya sanadun abadun amadun ajibili da'watina litakun bisirri qawlika kun fayakun àṣírí ọ̀rọ̀ Ọlọ́run ọba tí ó sọ pé kí nǹkan kó dì bẹ́ẹ̀ yóò sì dì bẹ́ẹ̀ kò wá ní bá sáyẹ́ǹsì mú mọ́ nígbà tọ́rọ̀ bá rí báwọn ṣe pé sáyẹ́ǹsì níyàwó Ànábì Ibrahim fi sọ̀rọ̀ pé mo ti kọjá èjì tí yẹn fi mọ́ bímọ ntí scientist yọ sọ náà nìyẹn pé at this age yẹn ò lè bímọ mọ́ gẹ́gẹ́ bí ìmọ̀ táwọn kọ́ gẹ́gẹ́ bí ntí ìdájọ́ súnà tọ́lọ̀ ń gbé sílé ayé tó fi kalẹ̀ pé kétò ayé máa fi tò nígbà tẹ́ ẹ bá tọwọ́ bọ náà kọ́ máa jó yín ọwọ́ ni wọ́n fa Ànábì Ibrahim alayhi salatu wa salam sínú náà kò sí jó ṣe ń pé sáyẹ́ǹsì ti dàrú tọ́lọ̀ ń bá ti fẹ́ ṣe nǹkan yẹn ó tako gbogbo òfin ayé pátápátá yọ wá sí musẹ̀ ni wọ́n ya ìyàwó Ànábì Ibrahim lẹ́nu àwọn màláíkà wọn educate ẹ̀ pé atajabina min amrillah wọ́n jẹ́ kọ́rọ̀ Ọlọ́run ọba máa yọ lẹ́nu rahmatullah tọ́lọ̀ ń bá fẹ́ kẹ́yàn wa barakatuhu tó bá ti fẹ́ sọ àlùbáríkà rẹ̀ kalẹ̀ ahlal bayti sẹ́yìn ara lé bí ti máa rí nu innahu hamidun majid nítorí Ọlọ́run ọba dáadáa ni ọba ẹ̀yìn ni ọba ògo ni ọba tó tóbi ni ìyẹn ló dá wa lẹ́kọ̀ọ́ wípé ntí ń jẹ́ ọmọ oore ńláńlá ni látọ̀dọ̀ Ọlọ́run ó lè fi dán ni wò ó sì lè fi bá ni wí àmọ́ ọmọ by nature oore ní sábà jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba gbẹ̀ni Ọlọ́run bá fún ní ọmọ ó yẹ kó mọ̀ lóore Yorùbá ní bí orí mọ̀ là ń pè lọ́mọ gbogbo àwọn èdè tọ́lọ́run ń lò fún ọmọ nínú Al-Qur'an èdè tó dáa ní àyàfi àwọn àyè kọ̀ọ̀kan ibi tó ti ní almalu walbanuna zinatul hayati dunya àtowó àtọmọ ẹ̀ṣọ́ ni wọ́n nǹkan rí lẹ̀ṣọ́ náà ó tún pé ọmọ ní wahanana min ladunna àánú látọ̀dọ̀ àwọ Ọlọ́run ọba ó tún pé ọmọ ní rahamatu ìkẹ́ látọ̀dọ̀ àwọ Ọlọ́run ọba díkìrò rahamati rabbika abidahu zakariya ó tún pé ọmọ lálùbáríkà nínú àyàtà kàyí náà ó pé ọmọ níkẹ́ ó pé ọmọ ní àlùbáríkà ńbẹ nísìnyí jẹ́ àlùbáríkà ni oore tọ́lọ̀ ń fi lé wa lọ́wọ́ tí ń tún wá ń pamọ́ gbogbo oore tọ́ ọba ní tí ń jẹ́ àlùbáríkà ní aziyadatu wa nama oore tọ́ ọba ní tí ọba mọ lórí oore yẹn tóun náà tún yield oore mi tóun náà tún bímọ oore mi tí ń wá ń pamọ́ irú oore bẹ́ẹ̀ ni wọ́n ní àlùbáríkà wà ń bí owó yìí torí ó di gbàmọ́ mi lọ́wọ́ àlùbáríkà ń bẹ lára ọmọ tí mo bí yìí torí pé mo jèrè ẹ̀ nǹkan rẹ̀ ni ọmọ nǹkan rí lọ́lọ́run sábà máa júwe ọmọ sí àyàfà àwọn ibì kọ̀ọ̀kan tó ti sọ pé inna min awladikum inna min azwajikum wa awladikum aduwwan lakum fahdharuhum àwọn ọ̀tá tí ò ní jẹ́ rọ́lọ́run bá dọ̀rẹ́ tí ò ní jẹ́ kẹ́ láṣeyọrí a máa wà nínú ìyàwó nígbà míì a sì máa wà nínú ọmọ ẹ ṣọ́ra fún wọn torí pé nítorí àtọ́jú ọmọ ẹlòmíì dọ̀tọ̀ Ọlọ́run látara bẹ́ẹ̀ ó fẹ́ ṣàbíamọ́ ó fẹ́ kí wọ́n pè wọ́n ní ìyá ọmọ tòótọ́ lójú lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ agbára ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ awo torí ń pọ́ fẹ́ fún jà ó fẹ́ sin ọmọ rẹ̀ débi gíga ó délé rí ibú láti bẹ̀ àwọn yẹn dì bẹ́ẹ̀ wọ́n dọ̀tọ̀ Ọlọ́run látara ọmọ àwọn yẹn sì dolóríire látara ọmọ tọ́pọ̀ wọ́n tó bá dijọ́ àlùkìyámà torí ń tọ́pọ̀ jù nínú èrè tí yẹn máa jẹ lára ọmọ ó dijọ́ àlùkìyámà kí yẹn tó mọ̀
ọmọ yìí ṣe investment tí yẹn máa retí èrè rẹ̀ láyé fẹ́ni tó bá mọ núrò dáadáa ó ní bímọ kalẹ̀ ọ̀dà tó bá gbé éjì tó bímọ láti 20 sí 30 éjì tá a máa ṣe owó pé a fẹ́ márì a fẹ́ bímọ náà nìyẹn tọ́pọ̀lọpọ̀ máa sábà opt fún ọmọ bíbí láti 20 sí 30 tọ́lọ́ bá ní olo 80 láyé ìgbà tí àwọn ọmọ èèyàn tí wọ́n máa jinná tí wọ́n máa tó mówó wálé ń pé mo fẹ́ náà sẹ́lẹ̀ máa jẹun wọn ìwọ gangan ti máa lé ní 60 ní ìbámu pẹ̀lú àwùjọ wa Nàìjíríà ó ti máa lé ní 60 West àwọn tiẹ̀ ti gbàgbé à ń jẹun ọmọ tipẹ́tipẹ́ ọmọ kan ò ronú pé òun fẹ́ tọ́jú ìyá rẹ̀ torí kò sẹ́sìn tí ń gáìdì wọn tó bá ṣe ó kàn ṣe willingly ni àmọ́ nírú ọ̀dọ́ wa tá a sì lẹ́sìn tá a láṣà tí ìyẹn bá ti ń pé 60 tó bá ti ń lé 60 lóòótọ́ máa rí bí jẹun ọmọ wàá wo ohun tó kù tó lò láyé náà tí ìyẹn bá ti lé 60 náà ní ti ń retí kú gbogbo ohun tó kù tó lò láyé náà bóyá 15 years bóyá 20 years náà ló fi jèrè investment tó ti ń ṣe láti bí 40 years so kò rí lè pè rẹ̀ tó bá jẹ́ sí pé nítorí oúnjẹ tó fẹ́ jẹ tó bá dàgbà tán ló fi ń ṣòwò ọmọ kò pè rẹ̀ èyí tí ó pè wá èyí tó pè gbogbo òbí lára ọmọ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tó yẹ ká máa dù òun ní pèsè rí tó bá dijú àkìyámọ̀ tíyàn bá sí láyé mọ́ ọmọ tẹ́ ẹ bá bí tó bá jọmọ rẹ tẹ́ ẹ tọ́ rẹ àdúrà tí ọmọ fi ránṣẹ́ sí ń jọ́ tí ọba tí gbogbo èèyàn bá ti gbàgbé rẹ àwọn ọ̀rẹ́ rẹ ti gbàgbé rẹ àwọn gbàgbé rẹ mọ̀nà àwọn náà ní láì fún wọn tí wọ́n ràn gbogbo ń pé ọ̀rẹ́ ọmọ kẹ́dùn rẹ yọmọ rántí rẹ kò lè kọjọ́ ọdún 5 kí ọ̀rẹ́ tó bá jọ́rẹ́ òtítọ́ rẹ gidi ọdún 5 yọ gbàgbé rẹ yọmọ bá láì fún tiẹ̀ lòun náà ní nǹkan míì tó fa ayé rẹ rán ọmọ rẹ kò ní replacement fún kò lè wá bàbá mi kò lè wá ìyá mi fact remain pé bàbá rẹ ní ọ ìwọ níyá rẹ so tó bá jọmọ rẹ yọmọ rántí ká kò sí tí mo lè fún wọn mọ owó òwúlò mọ jẹ mọ fàdúrà ránṣẹ́ sí wọn anabi sallallahu alayhi wa sallam fi ni wa waladun salihun yad'u lahu ọmọ rẹ tó kù bá fi ilẹ̀ sáyé nínú àwọn iṣẹ́ tí wọ́n sì tún máa kọ fún ọ lọ ni tó bá jẹ́ pọ̀ bára rẹ ní position tí ó dùn mọ́ níwájú Ọlọ́run nínú ìnira nínú ìyà kò sẹ́ni tó fẹ́ rántí rẹ mọ́ ní gbogbo olólùfẹ́ ọmọ nìkan ló kù tí ọmọ ronú kàn ọ́ yóò jẹ́ ń tún ṣe sàárà fún dádì mi yóò jẹ́ ń tún ṣe sàárà fún mọ́mì mi kò bá jẹ́ lẹ́yìn 40 years tó ti fayé lẹ̀ ibi tó ti jèrè ń po lọ́mọ láyé nìyẹn ibi tí yẹn ti jèrè ọmọ gẹ́gẹ́gẹ́gẹ́ nù tí yẹn bá ń du kóhun lọ́mọ láyé nítorí àǹfààní yẹn ni pé tí n bá fayé lẹ̀ tí mi ò ní iṣẹ́ tó lè mọ́ continue mọ́ tí mo wá dé bára mi níwájú Ọlọ́run níbi tí mi ò lérò ọmọ kan lè wà láyé tí ó lè máa help mi fún iṣẹ́ sí mi kódà tọmọ ní náà bá fayé lẹ̀ ọmọ ọmọ máa wà tí òun ló tún máa fàdúrà ránṣẹ́ sí mi tó bá tọ́ wọn rí na Umar wọn ló ní akfiru al-iyal ẹ máa ní family ẹ máa pamọ́ fa innakum la tadruna bi ayyihim turzakun torí ẹ mọ̀ yìí tọ́lọ́wọ́n wò mọ́ yín láà tí ó fi kẹ́yìn tí ó fi gẹ̀yìn látàyé ń bí kó tó di jọ́ kìyàmọ̀ Ọlọ́run náà sì ní nínú suratu an-nisa ó ní aba'ukum àwọn bàbá yín wa abna'ukum àtàwọn ọmọ tẹ́yìn náà ń bí la tadruna ayyuhum aqrabu lakum naf'an èyí tí ń wúlò fún yín jù ẹ̀ mọ̀ ní ṣẹ̀rí Ọlọ́run fi ní ọmọ kọ wíìlì kalẹ̀ wọ́n yẹ kọ wíìlì kalẹ̀ fẹ́ni tí ó bá jogún tí Kùránì ti already pín ogún rẹ̀ tánàbì ti pín ogún rẹ̀ pé dédé tí ó gbà ní tó bá fayé lẹ̀ àyè tún kọ wíìlì kalẹ̀ mọ́ fún wọn kí ló fà á ní pé tó bá wò pé ọmọ kan ní wúlò lénìí òun ní mówó wọlé ọmọ kan ti yamugbó ọmọ kan ti kọ ẹbí tì ọmọ kan ti wẹ́ lójú ayé tiẹ̀ nìyẹn bóyá lẹ́yìn tó bá fayé lẹ̀ tán èyí tó dàbí ìgbà pé ń wúlò lénìí kò ní rántí rẹ mọ́ bóyá yìí tí ń mú gbó tí ń ṣe ranù káàkiri yẹn bóyá òun ní òkú tí ọmọ ṣàdúrà fún ọ bóyá Ọlọ́run ó yí padà lẹ́yìn ikú rẹ òun lọ́mọ wá jèrè rẹ̀ lọ́hùn òun sì ló ti kọ wíìlì tí ò fẹ́vọ̀ fún nígbà tó wà láyé yìí lẹ́yìn náà ta lọ́lọ́run wò mọ́ wa láà nínú ọmọ tá à ń bí àtàwọn òbí tó bí wa tọ́lọ́run wò mọ́ wa láà tá a fi dẹni òkè tá a fi dẹni ọlá tá a fi dẹni ọlà àmọ́ ó lè jẹ́ bàbá tí ọ̀ràn wa nílé ìwé yẹn náà lọ́lọ́run wò mọ́ wa láà tó fi ní kí sẹ́ńjì kọ̀ọ̀kan máa wà lọ́wọ́ ẹ̀ bàbá tí ọ̀ràn nílé ìwé tó fẹjọ́ rẹ̀ sínú okùn tó ń rò káàkiri pé kò tọ́jú mi kékeré màmá mi ló tọ́jú mi obìnrin kan bàbá mi ń tẹ̀lé káàkiri kò tọ́jú mi bóyá bàbá yẹn ló ṣèṣì ṣoore kànjọ́ kan oore yẹn lọ́lọ́run wò ń pé mo fẹ́ dá padà lérí àwọn ọmọ rẹ̀ ló fi dáwọ́ lọ́lá tó a jẹ́ sí pé ọlá bàbá yẹn náà ló ń jẹ bí ò ṣe síríọ̀sì tó lọ́lọ́run fi ní aba'ukum àwọn bàbá tó bí yín sáyé wa abna'ukum àtàwọn ọmọ tẹ́yìn náà ń bí la tadruna ayyuhum aqrabu lakum naf'an
ẹ mọ̀ta ló wúlò fún yín jù ẹ fi ogún lẹ̀ fọlọ́run kó bá yín pín nígbà tọ́lọ́run píngún lọ́wọ́ lọ́sọ̀rọ̀ yẹn ò nínú súrátù nìsá pé àwọn bàbá yín àtọmọ yín tá a fi ń bá yín pín ní pé ẹ̀ẹ́dẹ́ni eré mọ́ nù ẹ̀ẹ́dẹ́ni ẹni tó bá wúlò lójú yín nìkan lẹ dá mọ̀ kódà lójú ayé yín ò gan ta lọ́lọ́run wò mọ́ yín lára ẹ̀ mọ̀ so ibi tá a ti yà lọ ní pé ń bẹ nínú àwọn ọmọ tá à ń bí tó jẹ́ sí pé ìkẹ́ ńláńlá ni àlùbáríkà ńláńlá ni wọ́n jẹ́ fún wa so yẹn lọ́la àwọn màláíkà wa fi ń dá ìyàwó ànábì Ibrahim lóhùn kẹ́ àmọ́ ṣe ìyàlẹ́nu mọ́ ṣe méjì rahmatullahi wa barakatu wa alaykum ala albayti ìró tá a mú wá ń pẹ́ bímọ yìí ọlọ́run fẹ́ fi ṣèkẹ́ fún yín ni àlùbáríkà sì ló fẹ́ fi ṣe fún yín ẹ̀yin ará ilé ànábì Ibrahim àwọn kan ní ẹja tu báyìí pé rahmatullahi wa barakatu wa alaykum kathiratun ká ó ń yọ lẹ́nu pé alẹ́ bímọ ní èjì ṣé ẹ̀ ló yẹ kọ́ mọ̀ yọ lẹ́nu ni ntọ́lọ́run ti ṣe ní mèremère nú ayé yín sẹ́yìn tẹ́ bá gbé yẹ̀wò ṣé wọn gan tó kó yà yín lẹ́nu ju eléyìí lọ ìgbà mélòó nìyẹn fi lóyún tí fi bímọ kí ni ń jẹ́ pé ó ti dé èjì kan tí ó lè bímọ kí ni ń jẹ́ pé ó dé èjì kan tí ó lè bímọ ìgbà mélòó nìyẹn lóyún tí yẹn bímọ. Ànábì Ibrahim aleyhi salatu wa salam ọ̀dà gbé yẹ̀wò ọkọ rẹ̀ nínú mèremère tọ́lọ̀ ti ṣe fún tẹ́lẹ̀ náà ní pé ìlú tẹ́ ti sá jáde tí wọ́n ti fúnlẹ̀ mọ́ yín ṣe bí wọ́n fẹ́ jù sínú ná wọ́n fẹ́ sun ná lọ́lọ́run yọ tọ́lọ̀ ní kí ní ó máa di tútù ṣe èyí ò tó kó yà yẹn lẹ́nu ẹ̀yin tọ́lọ̀ ti dárú ara bẹ́ẹ̀ fún rí tó yẹ ká wá pẹ́ bímọ nírú èjì báyìí kẹtùmọ̀ wá ṣe yà lẹ́nu. nùbúwà tọ́lọ̀ wá bùn ọkọ rẹ̀ náà kó jà nẹ́bí ọlọ́run fọ̀rọ̀ ránṣẹ́ sí ọlọ́run tún mú ní Khalil ṣẹ́yìn náà tó níyà lẹ́nu tọ́wáyé pé tọmọ nìkan tá nígbà tẹ́ ti dàgbà ẹ̀ bímọ ní wọ́n ń yà yín lẹ́nu. rẹ̀ nù pé rahmatullahi ìkẹ́ ọlọ́run ọba wa barakatu àtàwọn àlùbáríkà rẹ̀ aleikum alalibeiti ọ̀pọ̀ lérí ẹ̀yin ará ilé yìí ẹ̀yin mọ̀lẹ́bí yìí innahu hamidun majid torí ọlọ́run ọba ẹlẹ́yìn ní tá a máa kí gbogbo gbà látara àwọn orí mèremère tó ṣe fún wa majidun ọba tá a máa gbé tóbi gbogbo gbà ni. àlùbáríkà yìí náà lànàbí yìí Muhammad sallallahu alayhi wa sallam ló ṣojú kòkòrò rẹ̀ lára anabi Ibrahim pé ìgbà tí ọ̀rọ̀ anabi Ibrahim wá rí báyìí ẹ̀yà jẹ́mínú tọrọ rú àlùbáríkà tọ́lọ̀ ń ṣe fún torí àlùbáríkà kì í ṣowó kì í sì ṣe pé yẹn bímọ tọ́pọ̀ ní àlùbáríkà nígbà tí gbogbo wọn bá yabó rán mọ́ yẹn lọ́wọ́ ọmọ tó bá wúlò yìí tó bá wúlò nínú ọmọ ní àlùbáríkà ń bẹ lára ẹ̀ n ti ń jẹ́ àlùbáríkà gẹ́gẹ́ náà ní pé kọ́lọ́hún ó fi oore kan ṣàánú yẹn kó oore mi ọmọ tara oore yẹn jáde anabi Muhammad sallallahu alaihi wa sallam wá fi ta anabi Ibrahim tọrọ nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé bó láti mọ sàṣàlátù fún anabi Muhammad nígbà tí Ọlọ́run sọ àyà kalẹ̀ pé sallu alayhi wa sallimu taslima ẹ tọrọ gẹ̀ fún Muhammadu Ọlọ́run fún rẹ̀ náà ń ṣe sọ̀látù fún àwọn màláíkà ń ṣe sọ̀látù fún Muhammadu. Àwọn sàábé wa béèrè lọ́wọ́ anabi pé àti mọ bá ṣe mọ ṣe sàlám tọ́ra ṣẹ méjì lọ́wọ́ sallu alayhi ẹ ṣe sàlátù fún wa sallimu ẹ sì ṣe sàlámù fún nínú àyà kan náà àti mọ bá ṣe mọ ṣe sàlámù tá a bá wà lórí irun kí tá a bá ṣe àtáyà assalamu alayna ala ibadillahi salihin assalamu alayka yu annabiyu àlàáfíà kó bá wọ ànábì Ọlọ́run àti mọ sàlámù ṣe bó la ṣe mọ ṣe sàlát ńlá ànábì wa ni ẹ máa sọ pé allahumma salli ala muhammadin Ọlọ́run bá wa ṣe sọ̀látù fún ìkẹ́ fún ànábì Muhammad Ọlọ́run bá wa ṣe sọ̀látù fún Muhammad wa ala ali Muhammad àtàwọn ará ilé Muhammad kama sallaita ala Ibrahima gẹ́gẹ́ bó ṣe ṣe sọ̀látù fún Ibrahim wa ala ali Ibrahim àtàwọn ará ilé Ibrahim wa bariki ala Muhammad wá fún ànábì náà lálùbáríkà sàlékún àlùbáríkà rẹ̀ gẹ́gẹ́ bá ànábì gẹ́gẹ́ bá màláíkà ṣe ń sọ pé wa barakatu wa alaykum ala albayt albarka tọ́lọ̀ ń ṣe fún anabi Ibrahim tí Kùránì kọ̀nfàmù ń kó albarka yìí àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ irú albarka bẹ́ẹ̀ Ọlọ́run báríkì alá Muhammad ṣe fún Muhammadu náà wa ala ali Muhammad kálbarka yẹn náà kọ́mọ dáwọ́lé rí àwọn ará ilé Muhammad kama barakta ala Ibrahim gẹ́gẹ́ bó ṣe fún Ibrahim alálùbáríkà wa ala ali Ibrahim àtàwọn ará ilé Ibrahim alálùbáríkà innaka hamidun majid hamidun majidu tó parí àsàlátù náà ló parí àyà yìí ṣe innahu hamidun majid Ọlọ́run ọba lọ́ba ẹlẹ́yìn ọba tó yẹ ká máa fi gbogbo gbà kí majidun òun lọ́ba gíga ọba tó tóbi ju gbogbo òun lọ. àyà tó tẹ̀lé Ọlọ́run ní falamma dhahaba an Ibrahima ar-raw waja'athu al-bushra
yujadiluna fi qawmi lutin inna ibrahima lahalimun awwahun munib falamma dhaba an ibrahima ar-raw'u Ọlọ́run ní nígbà tí ìbẹ̀rù ìbojo àwọn màláíkà ń pé màláíkà nígbà tí ìbẹ̀rù bojo yẹn lọlẹ̀ lára Ibrahima wàjà tí ò lè bú ṣọ́ra tá a tún fi tọ́pìkì mí ìbò yẹn mọ́lẹ̀ tá a fún wọn ní ìròpé wọn ò bímọ láyé nígbà tá a rán yẹn náà tán yujadiluna fi qawmi lutin inna Ibrahima lahalimun awwahun munib ló ṣẹ̀ṣẹ̀ wá bísítì kéèsì ànábì lútù tá a sọ fún un nígbà tá a màláíkà dé pé àwọn ìjọ lútù wọ́n rán wa sí ló wá ṣẹ̀ṣẹ̀ wá di by the way kí lẹ̀ ń lọ sí lọ́dọ̀ àwọn ìjọ lútù kí wọ́n ṣe bó ni lútù gangan bó lọ́rọ́ rí ó rí torí òun gbọ́ lọ́n dán tiẹ̀ o ṣe ẹ̀ nípa òun náà rẹ mọ́ wọn lànàbì Ibrahim wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa discussi tọ́pìkì ànábì lútù ẹ má jà tí mẹ́nu bà òun táìmù tá a máa fi sọ̀rọ̀ ó ti pé ọlọ́mọṣáàjá ní àṣepẹ́ pẹ̀lú gọlọ́run àtúmọ̀ tẹ̀síwájú níbi tí a bá dé yìí ọlọ́mọṣáàwọlá àlùbáríkà suratu Hud jẹ́ kó mú wá dàrú wọlá àlùbáríkà rẹ̀ kó fi ṣàánú wa kó fi ṣàánú àwọn aya wa àti àwọn ọmọ wa bá a ti ń gbọ́ bá a ti ń wò ó ní gbogbo ìgbà yìí tá a náwó tá a ná àkókò ọlọ́run jábá níbi tó lérè ó jábá nínú mizanu hasanati wa kó wúlò fún wa láyé kó wúlò fún wa ní alkiyama fi tàmọ́lẹ̀ sí wa lọ́kàn fi tàmọ́lẹ̀ sínú ìgbésí ayé wa ọlọ́run tá a bá dénú sàárè sọ̀rọ̀ wa ń fúfú yẹn ń bẹ̀ kẹwàá nínú sàárè tá a bá déwájú Ọlọ́run ọba ńjọ́ kan yìí kò tún kẹwàá sí wa lọ́mọ àlìjẹ́nà dáwà papọ̀ mọ́ gbogbo àwọn ànábì Ọlọ́run tá à ń sọ̀rọ̀ wọn yìí gbogbo àwọn ẹni ire tá à ń dákọ̀ wọn yìí jáde ní wọn jádọ̀rẹ́ wọn tó bá dijọ́ alkiyama kájọ wa pẹ̀lú wọn nínú àlìjẹ́nà Ọlọ́run má ṣe wa lọ́mọ náà má ṣe wa lẹ́ni ìbínú rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.